Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alhamdulillah mufti gbogbo ọ̀rọ̀ náà kọ́ lè yàn fèsì gbogbo ọ̀rọ̀ ló lésì àmọ́ kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni èyàn fèsì rẹ̀ ebi abáde nìsín gbogbo ẹni ó bá bú bàbá Lágége a kọ́ gbé ìyẹ̀wò ká tó fèsì fún ó ti báwọn a ṣàyẹ̀wò ọ̀rọ̀ ti débi ká máa ṣàyẹ̀wò káyọ́ máa wá pè wá ń wèrè ọgbọ́ wọ́n máa pè wá ń wèrè àwọn Yorùbá wọn a pé ẹni tí ń wẹ̀ lọ́wọ́ tí wèrè wá kó aṣọ rẹ̀ tí ń sálọ ó wá jáde ńléwẹ̀ wá ń lé wèrè kì ní òhò wọ́n ní òun tọ̀ òun náà ti di wọ́n ní ẹ má wulẹ̀ lé wèrè máa òun lókù tí ẹ lè ìdírè tí mo fi ní wípé àfi kákọ́ máa ṣàyẹ̀wò ẹni ó bú mùdírù bóòlù ń tọ̀ òun wọ̀n investigation ẹni ó bú mùdírù ìjẹ́ ẹni náà ní ipa láyé tá ń lò lọ́wọ́ yìí ẹni ó bú mùdírù ìjólógo tí ń lò lọ́wọ́ tí a máa kó lógo ni bàbá Lágége ẹni ó bá wá bú wọn ìjólógo tá a bá wá rí i pé ń tọ̀ òun ò lógo kò sí nípa láyé tá ń lò yìí kò sí núràwọ̀ tí ń lọ lóde òní ọ̀gbọ́ kò sí núràwọ̀ tí ń lọ lóde òní bàbá Mùdírù sì ní ìràwọ̀ tí ń lọ ní. ìràwọ̀ tó wà lókè lókè yányá tí gbogbo ayé ń wò. wọ́n tún wá ń pòdúsì ìràwọ̀. ìràwọ̀ bàbá Lágége náà ní ń bẹ lókè báyìí lónìí. gbogbo kó wá ń tẹ̀lé ni. sọ ẹni tí ó bá wá nanu múru bàbá Lágége àwò ń tọ̀ ń kí lọ́wọ́n ìjọ káhá ìjọ kúnwọ́ ìjọ kúnnu ìjọ kúnjú ìjọ kúnníjẹ yàn. tábà wá rí i pé kò sí nǹkan kan nù ń ta wí. ó ti wá wọn á wàá fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ láti má fọ èsì fún nẹ́tì torí wípé bàbá ní á fọ èsì àwa náà wà dàbí ẹni tí ò lógo táwa sì lógo iná ni pé gbogbo ẹni tí ń bá ń bú bàbá Lágége kọ́ la máa fọ èsì fún ọgbọ́ ẹlòmíín náà ń bẹ tọ́já sí wípé ó wúra rẹ̀ nínú ayé tó wà yìí wípé bóun ṣe ń lò yìí òun náà fẹ́ lo ránà yóò wá wo ta lẹni tí ránà rẹ̀ ń bẹ ń ta bàbá Lágége náà ni kó wá náà fẹ́ nanú mú pé jọ́hún náà mú opportunity yìí láti fi nanú mú ẹ̀mí náà táàpù ń bẹ̀. bírú wa yìí bá tún wá pé à ń jáde tirú èyí wọn láti máa ṣe a máa wá upgrade rẹ̀ inú rẹ̀ ó máa wá dùn yóò máa wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kọ́dà àwọn jákèmọ̀ náà fún wa lésì. ìdínú tí mo fi ní gbogbo ẹni ó bá bú bàbá Lágége nkọ́lá fèsì inú Ramadan yìí gbogbo ntọ́ bá wù kíkọ́ owó wí àgbéyẹ̀wò àmẹ́ni ó bá lógo tari pé wọn náà ń bẹ ń fìdí ọ̀n bẹ ń ta o bọ́ ọ bá nanu mú bàbá Lágége á fún ọ lẹ́bùn tòró ọ̀hún gùdùgbẹ̀ ló gbé wà wọn ẹni ọba lógo là ń wí á fún ń lo ògo lọ́wọ́ á fún ní ẹ̀bùn tòró àmẹ́ni a bá wò tari pé kò sógo ọ̀gbọ́ èyàn ọ̀gbọ́ èyí ń la sọ fún gbogbo àwọn márkàsì wípé ẹ máa ṣàyẹ̀wò kéde gbẹ́ni tó bá bú bàbá Lágége láàfún lésì lápèjúwe nísìn ọ̀n lọ títì ó wá pàdé wèrè tí ń jẹ búrẹ́dì lọ́wọ́ tó sì di ẹrù rẹ̀ bíi tíìdì ní wọ́n ń bú bàbá Lágége kọ́ wá bẹ́ wulẹ̀ kọ́ wá lọ́jà tọ́wọ́ wípé ìwọ àgbà wọn bá kó yàn wọn kó ẹ̀yin méjèèjì pọ̀ náà ni wọ́n lọ́ máa ní ká ẹ̀mí ẹ̀ṣẹ̀ wèrè ń bú bàbá Lágége ni wọ́n ní gẹ́gẹ́ yẹ pé nǹkan ń ṣe wọ́n náà ó pe à ń pè yàn wèrè oníranjú tani ọba ranjú tí kì í bá ṣe wèrè èyí wọn ni wípé irú ọ̀rọ̀ ni fambizan kalama o ká darú ọ̀rọ̀ yìí wọn gbà táwọn èèyàn ń gbé bá mi pé kí n fèsì wọn ṣe báwọn ní rárá ẹni ó sọ̀rọ̀ kò lógo tiwa ni wọ́n fẹ́ gbọ́ ẹni ó sọ̀rọ̀ kò sógo fún bẹ́ẹ̀ bí ládùúgbò rẹ̀ mí lọ́mà
so bàbá ti wá di pé àbá wa ń fèsì gbígbà tí yàn fẹ́ upgrade rẹ̀ nù ni ìdí ni tá a fi ní sọ̀rọ̀ lérí èyí wọn bó ta nǹkan sọ̀rọ̀ tá a sọ mẹ́ o ti